ọ̀gá àti olùkọ́. Oṣù ti dáyé tipẹ́tipẹ́. Ṣé rí lédè Gẹ̀ẹ́sì tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀gá ẹ rí wípé àwọn tí wọ́n máa ń sọ àdàmọ̀dì èdè gan àwọn àdàlú èdè tá a mọ̀ sí pidgin wọ́n á ní ọ̀gá na master àwọn gan máa ń sọ tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀gá master òun ló ń jẹ́ ní èdè Gẹ̀ẹ́sì tá a bá wá ń sọ̀rọ̀ nípa olùkọ́ a lè sọ pé olùkọ́ a lè sọ pé tutor a lè sọ pé olùkọ́ a lè sọ pé teacher a lè sọ pé olùkọ́ a lè sọ pé lecturer. Ká tó máa lépo òyìnbó ń sẹ́yìn. Bọ̀gùdù náà fi ń ṣe bẹ́ngbà kan. Ká tó máa lo cooking pot. Ká tó máa lo cooking pot. Ẹ rí wípé bí mo ṣe sọ́nsìn mo mọ̀ wípé àwọn kan náà ti máa yiri ẹ̀wò lọ́kàn wọn wípé ọ̀gá àti olùkọ́ ṣe rí àwa tí a bá jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ àwa tí a bá jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ tí à ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ ìwé nìkan kọ́ là ń kọ́ wọn o tí à ń kọ́ ọmọ ní ẹ̀kọ́ nínú ẹ̀kọ́ láti rí ìwé ẹ̀kọ́ ilé wà ńbẹ̀ ẹ̀kọ́ ìwé òun náà sì wà ńbẹ̀ àwa tí a bá ń kọ́ ọmọ ní ilé ẹ̀kọ́ olùkọ́ ni wá ó wá lè jẹ́ bí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ó lè jẹ́ títí secondary tàbí kó tiẹ̀ jẹ́ bóyá títí ilé ẹ̀kọ́ gíga tí a mọ̀ sí fáfitì ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ti jẹ́ pé ibẹ̀ la ti ń ṣiṣẹ́ bóyá ẹfun là ń mú ni o bóyá mákà là ń mú ni o ká tètè mọ̀ wípé àìṣe ọ̀gá o olùkọ́ ni wá olùkọ́ èdè. Wọ́n ní kí ìyá sáré wọlé jáde lẹ́ẹ̀méje bójú ọmọ kan bó bá ń ṣe. Ṣé wá rí tá bá fẹ́ lo ọ̀gá ó ní í ṣe pẹ̀lú àwọn tó jẹ́ wípé ẹ wo àwọn tí wọ́n máa ń kọ́ iṣẹ́ ẹni tó jẹ́ adarí níbi iṣẹ́ ẹni tó jẹ́ adarí níbi iṣẹ́ òun ni ọ̀gá kì í ṣe olùkọ́ yàtọ̀ sí ọ̀gá ohun tí mò ń sọ ni wípé bó bá jẹ́ olùkọ́ tó ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí teacher gẹ́gẹ́ bí tutor gẹ́gẹ́ bí lecturer táwọn máa ọ̀gá ò kì í ṣe ọ̀gá olùkọ́ ni ọ́ àmọ́ tó bá jẹ́ wípé bóyá ní ìsìn ó bá jẹ́ bí irú onígbàjámọ̀ àbí bóyá ó jẹ́ onídìrí àbí bóyá ó tiẹ̀ jẹ́ gbẹ́nàgbẹ́nà onígbàjámọ̀ bàbá onídìrí àwọn tó máa ń plait irun hairdresser lónídìrí tó bá sì tún jẹ́ pé bóyá gbẹ́nàgbẹ́nà ni ìyẹn ni carpenter ṣe ara àwọn iṣẹ́ àbínibí ilẹ̀ wa àwọn tí wọ́n jẹ́ bíi ẹni tó jẹ́ olórí tó jẹ́ pé ó ń kọ́yàn ní iṣẹ́ tó ní ọmọ ẹ̀yìn tó jẹ́ pé ó kọ́ ní iṣẹ́ yìí lẹ́yìn ìgbà tí ó kọ́ ní iṣẹ́ yìí ọmọ yìí náà wá mọ iṣẹ́ yìí àwọn yìí ni ọ̀gá o bẹ́ẹ̀ ni àwọn yìí ni ọ̀gá tí a bá tún wá wà nílé ẹ̀kọ́ náà àwa tí a jẹ́ olùkọ́ ẹni tó jẹ́ gẹ́gẹ́ bíi principal yes the principal ẹni tó bá jẹ́ pé à ń ṣiṣẹ́ ní abẹ́ rẹ̀ ọ̀gá nírú ẹni bẹ́ẹ̀ òun ló jẹ́ sí wa ṣùgbọ́n ọgbà tó bá jẹ́ wípé bí principal yìí náà tó bá ti lè mú ẹ fún ìyẹn ọ̀gá olùkọ́ àgbà tó bá ti lè mú ẹ fún tóun náà bá ń kọ́yàn tó ń kọ́ àwọn ọmọ ò lè pè ní ọ̀gá olùkọ́ náà ni kò sí bó ṣe gàǹgà tó bó ṣe kéré tó olùkọ́ náà ni ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ọ̀gá ẹni tó jẹ́ wípé èèyàn kọ́ iṣẹ́ lára rẹ̀ tó iṣẹ́ kíkọ́ tí mo fẹ́ tẹnumọ́ dáadáa nìyẹn iṣẹ́ kíkọ́ téèyàn bá kọ́ iṣẹ́ lábẹ́ èèyàn tàbí lọ́dún èèyàn irú ẹni bẹ́ẹ̀ a lè pè ní ọ̀gá ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ẹ̀kọ́ ìwé ẹ̀kọ́ ilé ni ohun tí a lọ kọ́ ní pàtàkì jùlọ nílé ẹ̀kọ́ bóyá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ bóyá ilé ẹ̀kọ́ secondary àbí bóyá ilé ẹ̀kọ́ gíga ráúráú àwọn tí wọ́n bá ti ń ṣiṣẹ́ ní gbogbo ibi tí mo dárúkọ yìí olùkọ́ ni wọ́n yìí ṣe ọ̀gá. Olùláfin lu ṣọ́ngbà kan. Gẹ́gẹ́ bí mo ti sọ ńgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ àlàyé yìí wípé tá a bá ń sọ̀rọ̀ nípa olùkọ́ teacher ni bẹ́ẹ̀ ni olùkọ́ tutor ni tàbí ká tiẹ̀ tún sọ wípé lecturer ṣùgbọ́n ọ̀gá master ni master òun ni ọ̀gá. Ká tó máa lépo òyìnbó ń sẹ́yìn. Bọ̀gùdù náà fi ń ṣe bẹ́ngbà kan. Ká tó máa lo cooking pot. Ká tó máa lo cooking pot. Òṣùpá náà fi ń kájọ ńgbà kan. Kó tó di pọ́n pé kàlẹ́ndà dé o. Òṣùpá náà fi ń kájọ ńgbà kan. Kó tó di pọ́n pé kàlẹ́ndà dé. Òrùn náà fi ń ka wákàtí o. Òrùn náà fi ń ka wákàtí. Ju gbogbo rẹ̀ lọ ìyàtọ̀ ìyàtọ̀ ráńpẹ́ láàrin ọ̀gá àti olùkọ́ ẹ má jẹ́ ká mọ́ ọ lò wọ́n
dira wọn ẹ má jẹ́ ká mọ́ fi wọ́n rọ́pò ara ẹ má jẹ́ ká mọ́ fi wọ́n dípò ara ìyàtọ̀ ìbẹ̀ǹbẹ̀ ìyàtọ̀ tó sì wà ń bẹ̀ òun náà ni mo ti rà ṣe ní àlàyé ẹ ṣé púpọ̀ mo ti lọ sínú àgbòtánkájú ẹ̀ báyìí mo ti ń wo ojú fọ́nrán wa